bó o bá ti mọ̀ pé mẹ́rin lọ́lọ́run wí lọ́dọ̀ tiẹ̀ só ti yọ báyìí nísìn. Ọ̀pọ̀lọpọ̀ yín náà kú ti mọ̀ láti bẹ̀rẹ̀ nípa ìsìn ìyàwó kan. Ẹ kàn ń dalẹ̀ ara láàmú ni. Ẹ ń wẹ́ni tẹ́ lọ́rọ̀ mọ́ lẹ́sẹ̀ ni. Ẹ mọ̀ fúnra lára yín pé ìsìn ìyàwó kan. A sì ti mọ̀, a ti gbà bẹ́ẹ̀. Só ti yọ. Ó sì mọ̀ pé ò ní owó lọ́wọ́, kò sí wàhálà. Só ti yọ. Ìyẹn tí ó mú ayé rọ̀ ọlọ́run ò ní mo wá sọ yìí. Só ti yọ báyìí nísìn. Mọ́kọ̀ fúláàtì. Tó bá ti mọ̀ pé ò ní agbára tó fẹ́ fi kọ́ ti ìyàwó kìíní ìyàwó kejì. Mọ́kọ̀ fúláàtì. Só ti yọ. Kọ́ ilé dojú sí mi, dojú kọ. Face me, I slap you. Kò yọ báyìí nísìn. So tó bá ti kọ́yun, tó ń kálukú bá ti ń dé, wọ́n mọ̀ mú yàrá ní ẹyọ kọ̀ọ̀kan ni. Kí ni mo sọ? Wọ́n mọ̀ mú yàrá lẹ́yọ kọ̀ọ̀kan ni. Só ti yọ báyìí nísìn. Torí ìkan lára yín, yín ló kọ́ 2 bedroom flat un. Ní ìsìn bẹ́ẹ̀ ó ti gbé ìyàwó kẹta dé. Níbo ló fẹ́ kẹ́lẹ̀ kẹta ó wọ̀? Ṣé palẹ̀ tẹlifíṣàn mọ́ pálọ̀ ní àtàgà tí ó kò síbẹ̀ ni? Tẹ́ mọ̀ wo tẹlifíṣàn níwájú ìta torí òye mi mọ̀ bí tẹ́ ti fẹ́ mọ̀ wò. Bí kísìnì lẹ́sì kó tẹlifíṣàn lọ ni. Gbogbo oyún à ń dára ẹni láàmú ni. Tó bá ti mọ̀ pé à ń bẹ lọ́ọ̀ ni ọ́, kò sí agbára lọ títí. Mọ̀ wulẹ̀ kọ́ fúláàtì. Kọ́ dojú sí mi, dojú kọ. Yàrá kọ̀ọ̀kan ni. Tó bá kọ́ wíńgì kan báyìí bóyá 6 ni. Wíńgì kejì bóyá 6 ni. Nígbà wọn bá ẹ mú tán náà, ó sì wọ ìyàwó níní. Mọ̀ dára rẹ láàmú. Só ti yọ bá ẹnu wípé tí Ọlọ́run bá bọ́ ọ ṣe tó bá bójú rí Ọlọ́run pàdé, kò ní síjà. Ọmọ rẹ́rìn wọlé ni. Tó bá sì tún bójú rí Ọlọ́run pàdé ní ìdàkejì, wọ́n mọ̀ léta dì ọ́ ni. Tí wọ́n mọ̀ kẹjọ dúró dì ọ́ tàbí kọ́ mọ ọbọ̀n lórí ìjà lójoojúmọ́. Wàhálà àti ẹnu gbogbo oyún náà ló ti rò pọ̀, ló ti dì mẹ́rù. Só ti yọ báyìí nísìn. Ọgbọ́n kan mo tún yọ òun. Alájìkẹ́rì iná. Ẹ bá ń like, comment, share. Ó dàbọ̀.